dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mú wá sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo pẹtiró ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Nigerian National Petroleum Company Limited (NNPCL), ti ní kò sí àrídájú pé àdínkù yóò bá owó epo pẹtiró tí àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní gba epo láti iléeṣẹ́ ìfọpo Dangote. Ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ni NNPCL ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní gba epo láti iléeṣẹ́ Dangote náà. Agbẹnusọ NNPCL Olúfẹ́mi Ṣọ́níyẹ nínú àtẹ̀jáde kan tó fi léde ní ọjọ́ ọjà àgbáyé ló máa rí sí atọ́nà iye tí àwọn iléeṣẹ́ tó ń fọ epo máa ta ọjà wọn tó fi mọ́ iléeṣẹ́ Dangote náà. Ó ní kò sí àrídájú pé àdínkù máa bá owó epo pẹtiró nígbà tí àwọn bá bẹ̀rẹ̀ sí í gba epo láti ọ̀dọ̀ Dangote. Ọ̀rọ̀ Ṣọ́níyẹ yìí ló wáyé lẹ́yìn tí àwọn kan ti sọ̀rọ̀ lórí ayélujára pé ó ṣeéṣe kí owó epo ti wálẹ̀ NNPCL tó bá ń gba epo lọ́dọ̀ Dangote. Bákan náà ni àwọn kan ní NNPCL ní gbèrò láti jẹ́ gbà bẹ́ẹ̀ lórí epo tó ń bá jáde láti iléeṣẹ́ náà. Àtẹ̀jáde náà ń kọminú lórí àtẹ̀jáde kan tó ń rí sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí Muslim Rights Council fi síta pé NNPCL ń gbèrò láti ba iléeṣẹ́ ìfọpo jẹ́ ni. Wọ́n ní Múrísì sọ pé àlékún owó epo pẹtiróòlù tí Dangote ṣe láìpẹ́ yìí jẹ́ òun náà láti dínà Dangote láti ta epo rẹ̀ ní owó péréte. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Afọláṣadé láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára lóòrèkóòrè, ìkànnì 24 tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.